صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين وعلى النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا Ọlọ́run ló ń pe gbogbo àwa mùmínì òdodo. كتب عليكم الصيام A ṣe àwẹ̀ lọ́ranyàn lé yín lórí. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Kí láàwẹ̀ yẹn? Kí ni àwẹ̀ tọ́lọ́ ṣe lọ́wọ́ àyàn láwọn olùgbàgbọ́ òdodo lórí? Kí láwọn òfin tó gáìdì ẹ̀? Kí wá ní àwọn òfin tó gáìdì àwẹ̀ náà? A ti ń gbààwẹ̀ báyìí. A ti ń gbà àwẹ̀ báyìí, Ẹnì kọ̀ọ̀kan ẹnìkan kan wá ó ṣírò ọyọ ọdún tóhun jẹ́. ó sí ìròyìn ọdún tó ń jẹ́ láyé, ó sí ọjọ́ orí ẹ̀, Kó wá ṣírò iye tóhun ti ń gbà. ó wá sí ìròyìn àwẹ̀ tó ti gbà láyé òun. Ǹjẹ́ àwẹ̀ tó gbà yẹn ó tẹ̀lófin? Ǹjẹ́ àwọn àwẹ̀ tó gbà tó fi òkó ká tó gbogbo tó bá kà lọ́jọ́ orí rẹ̀ yóò gbà pẹ̀lú òfin? Kágbàwẹ̀ bí òfin kàtẹ̀lú Olúwa
kágbàwẹ̀ bí òfin kàtẹ̀lú Olúwa tó bá la'allakum tattaqun. Kìí ṣe gbogbo wa là ń mutí. Kìí ṣe gbogbo wa là ń mutí. Àmọ́ àwọn tó ń mutí wà. Àmọ́ àwọn tó ń mutí wà. Kìí ṣe gbogbo wa là ń hùwà tí ò dá. Kìí ṣe gbogbo wa là ń hùwà tí ò dá. Àmọ́ àwọn tó hùwà tí ò dá pọ̀. Àwọn tí ó hùwà tí ò dá ọ̀pọ̀. A rí Mùsùlùmí ni wọ́n sọ pé ó ní láńlọ́dù. A rí Mùsùlùmí tó jẹ́ pé ó ní láńlọ́dù. Àmọ́ òun ni ò ṣe bá lòjù. Àmọ́ òun ni ò ṣe. Òun ló burú níbi ìbálò. Mùsùlùmí ni ó tún wá jẹ́ láńlọ́dù, ó wá burú lẹ́ni tá a bá lò, ó dáwọn tó jẹ́ láńlọ́dù pàápàá kó má jẹ́ kọ́kùnrin nìkan. Ìbálò wa ẹ̀sìn wa ò kọ́ wa ní báwo la ṣe báyàn lò. Ẹ̀sìn wa ò kọ́ wa ní báwo la ṣe báyàn lò. Ìtọ́lọ́run sì fẹ́ ká lò tó ṣe ń fi pé ká gba àwẹ̀ ká kírun nìyẹn. Òtọ́lọ́run tẹ̀ sọ pé ká gba àwẹ̀ ká kírun nìyẹn. Nígbàtà náà bí ní bu'istu li utammima makarimal akhlaq. Ìwà ọlá náà gbé mi dìde fún. Ànábì ní ìwà ọlá torí ẹgbẹ́ òun dìde. Ìwà ọlá yẹn ó wà lára àrùn. Ìwà ọlá ni ó ń bẹ lára àrùn. Ìwà ọlá yẹn ó wà lára àwẹ̀ tá a fẹ́ gbà. Ìwà ọlá yẹn ó ń bẹ lára àwẹ̀ tá a fẹ́ gbà. Ìwà ọlá ó ń bẹ lára zakat tó ní ká yọ. Lára zakat tó ní ká yọ ìwà ọlá ń bẹ ń bẹ. Ya ayyuhal ladhina amanu inna as-salata aqimis salata utlu ma uhiya ilayka minal kitabi wa aqimis salata inna as-salata tanha 'anil fahsha'i wal munkar wa la dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un. utlu ma uhiya ilayka minal kitabi wa aqimis salata inna as-salata tanha 'anil fahsha'i wal munkar wa la dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un. Mùsùlùmí nù ní Mùsùlùmí ni ò ní ṣe bá lò. Mùsùlùmí ni ò ní ṣe bá lò. Àmà ni àwọn Mùsùlùmí yẹn wọn níwà. Wọ́n máa sọ pé Mùsùlùmí yẹn wọn níwà. Ṣẹ́sìn wa ni ò kọ́ wa níwà. Ṣẹ́sìn wa ni ò kọ́ wa níwà. Ṣé Ànábì ni ò kọ́ wa níwà. Ṣé Ànábì ni ò kọ́ wa níwà. Mùsùlùmí ló sì yẹ kó dáa jù. Mùsùlùmí ló sì yẹ kó dáa jù. Ó dà kó jẹ́ Mùsùlùmí
pẹ̀lú ààrẹ ẹ̀ kódà kó jẹ́ mùsùlùmí pẹ̀lú ààrẹ o ní ìdíkò pèèyàn sẹ́sìn o ní ìdípẹ́ gbogbo èèyàn sẹ́sìn ìwà ẹ̀yẹn ni ó máa pè wọ́n sẹ́sìn nípa ẹ̀sìn yìí nǹkan tó kọ́ wọn ìwà rí ni ìwà ẹ̀yẹn ni ó máa fi àwọn èèyàn sẹ́sìn wọ́n máa yára rẹ̀ pé mùsùlùmí lẹ́ni ìgbé ìwà tó wù yí ẹ̀sìn yìí wèmí náà láti ṣe àwọn aláma wùwà tí wọ́n máa gbé ẹ má bá wọn ẹ má dá nǹkan pọ̀ pẹ̀lú wọn àwọn ni wọ́n máa wá bá ilé ẹ má dá nǹkan pọ̀ pẹ̀lú wọn ẹ má pè wọ́n sẹ́rí kí ní wọ́n ti le jù ẹ̀sìn wọ́n ti le jù ìwà wọn le gbogbo ẹ̀ ló le Ànábì ò rí bẹ́ẹ̀ Ànábì ò rí bẹ́ẹ̀ walakum fi rasulillahi uswatun hasana ìwà rí wà lára Ànábì tá kọ́ ṣe ìwà rí lára Ànábì tá kọ́ ṣe laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kaseera kò sí wà tàwí lọ́dọ̀ wa gbogbo ìwà dáadáa táwí kò sí lọ́dọ̀ wa bẹ́mi bí ṣe ń sọ ìwọ náà bí rẹ̀ wo káàkiri ìwọ náà wò káàkiri kó sì kíra rẹ̀ léèrè pé ṣe ìwà tí bẹ lára náà àti tẹ́sí kọ́ wa ṣe bẹ lára wa bí àwa wà nínú àwẹ̀ àwẹ̀ lábẹ̀rẹ̀ yìí ó di mẹ́wàá lè ní àpò ìdá kan nínú ìdá mẹ́ta Ọlọ́run tó fún àgbà yóò fún àparí o àwọn àgbà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé pẹ̀lú wàárí ìwárí táwà ń wí nígbàtà ti wà ní àwẹ̀ wọ́n ní òṣínú fún ẹni tí ó bá rí láti fi ṣínú à ń ṣe yẹn àwọn kọ̀ọ̀kan ṣe wò wọ́n ṣe àmọ́ àsìkò tá wà yìí ní Nàìjíríà ó lè tayọ ó lè púpọ̀ ó lè tayọ nǹkan tí èyàn lè fẹnu sọ àwọn tó sì ń ṣe o pẹ̀lú bó ṣe lè yẹn àmọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí ló ń sùn lébi àmọ́pọ̀ tó tí wọ́n ti ṣe tó báwọn kan ṣe tó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ló yìí sùn lébi tí ó jẹ́ sàárì débi tí ó wà ní tó kù Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ẹ̀wọ̀n bá wípé man dhahaba ila firashihi mumtali al-batni wa jaruhu ja'i'un falaysa bi muslim sallallahu alaihi wasallam ó lé ìsìláàmù lọ kúrò lára arú èèyàn bẹ́ẹ̀ tó já sí pé ó lọ sùn ní ayọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ sùn lébi ó lé ìsìlámù lọ fẹ́yàn ẹni tí bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ kó sùn lẹ́bí kó sùn ní ebi láì jẹ nǹkankan kí wọ́n sì jẹ tó jẹ tó jẹ oyó tó ní àjẹsẹ́kù lé
èèyàn ó dúró bẹ́ẹ̀ iṣẹ́ táàwẹ̀ fẹ́ ṣe lára wa pọ̀ iṣẹ́ tí àwẹ̀ fẹ́ ṣe lára wa ó pọ̀ tọ́lọ̀ ń fi ní pé ká gbà kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àwọn nǹkan tó fẹ́ ṣe yìí yóò ṣe wòsàn sára nínú tí àwẹ̀ fẹ́ ṣe ní ara wa fẹ́ ṣe ìwòsàn fún ara wa yóò jẹ́ ẹ̀sìn yóò sì máa jẹ́ ẹ̀sìn fún wa awani as-sawmu dawal insaniyya min da'fin nafsil bashariyya as-sawmu yuqawwil hayawiyya wa yuhayyiha lil hurriyya تشفى الدنيا مما فيها الصوم دواء الإنسانية من ضعف النفس البشرية الصوم يقوي الحيوية ويهيئ للحرية صوموا تشفى الدنيا مما فيها. الصوم دواء الإنسانية دواء الصوم دواء الإنسانية من ضعف النفس البشرية. ibi ọ̀lẹ tí ó máa bá ẹ̀mí àwọn èèyàn níbi ọ̀lẹ tí ó máa bá ẹ̀mí àwọn ènìyàn الصوم يقوي الحيوية. àwẹ̀ yóò fún wọn ní okun ara àwẹ̀ yóò fún wọn ní yóò mú lágbára yóò mú ènìyàn lágbára fọ́kàtà ويهيئ للحرية. yóò pèsè ẹ̀ yóò palẹ̀ mẹ́ẹ̀kalẹ̀ yóò palẹ̀ mọ́ èèyàn balẹ̀ al-hurriya kó ní freedom kí ọmọ ènìyàn kó ní freedom fàdúnìyà yóò wo ayé sàn yóò fọ ayé sàn mímọ̀ fi nínú gbogbo kò sí ta bára wa yìí bá a bá kàwé bó ti yẹ ká gbà á àwọn yóò wọ ayé sàn yóò wọ gbogbo kò sí tá a bára wa yóò wọ wá sàn fóònù ẹ̀. ọmọ yuzaki àbúzẹ́mẹ́ ajá lè sọ mínú dàkí ha. àwẹ̀ yìí yóò fọ ẹ̀mí wa mọ́ àwẹ̀ yìí yóò fọ ẹ̀mí wa mọ́. hayya máa bọ̀ wá mínú dàkí ha. kó gba àwẹ̀ kó lè fọ ẹ̀mí ẹ̀ mọ́ kó gba àwẹ̀ kó lè fọ ẹ̀mí ẹ̀ mọ́. ìjà àwẹ̀ yìí fọ wá lẹ́mí mọ́ ẹ̀jẹ̀ àtẹ̀rẹ̀ àwọn ilé ìdí àwẹ̀ yìí fọ ẹ̀mí wa mọ́. الدنيا تشكو أبنائم هيا بالصوم نداويها. àwẹ̀ yìí ara gbogbo kálukú à ń bẹ nínú àgbádùn ara gbogbo kálukú àbẹ nínú àgbádùn. àìgbádùn yẹn kìí ṣe pé tààrẹ ara àìgbádùn yẹn ti ṣe ti àárẹ̀ ara ààrẹ ẹ̀mí àárẹ̀ ẹ̀mí. ẹni tí ó sì gbádùn náà ní ààrẹ ara ẹni tí ó sì gbádùn náà ní àárẹ̀ ara òun náà wà òun náà wà mọ́ àárẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀. àmọ́ táwẹ̀ bá dé táwẹ̀ bá dé ààrẹ yẹn ó sì lọ àárẹ̀ yẹn yóò sì lọ. àlàáfíà ọmọ alékún àlàáfíà ọmọ alékún. bí wo orí bí wo mọ́ èmi mọ́ Bí mo mọ̀, àwa mọ̀, àìlára bàbá mọ̀,
Alhamdulillah. Alhamdulillah. èmi ni mo wí èyí tí mo sì rí ni Àwọn ní táwọn rí ni. Alhamdulillah. báwẹ̀ ò bá sí la usalli siwa fardin walam asum èmi gbààwẹ̀ ju ramadana ìlọ walam asum la usalli siwa fardin ẹgbá ti kí ohun ọ̀rọ̀ yẹn ó tó àmọ́ tí ramadana bá yọ báyìí tó bá yọ àjíjọ máa ṣe ní ìgbà tó ti rẹ̀ ní agbára tí mo nínú àwẹ̀ yìí mi ò ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kó ṣe mi kí ó gbá kó má gbáwẹ̀ má dà wọn lóhùn jáde oòrò ó sì fẹ́ràn mi débẹ̀ ni ó sì fẹ́ràn bàbá wa débẹ̀ ni ló ṣe ní wọ́n má gbáwẹ̀ ó ń káànú àmì mú mara ni àwọn bàbá wọn ló mọ́ ara wọn. Alhamdulillah. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àwọn kan wà tó yẹ ká dúpẹ́ fún ọ̀tẹ̀ àwọn kan wà tó yẹ ká dúpẹ́ fún tó sì yẹ ká rántí wọn. èèyàn rẹ̀ ni wọ́n wọ́n ti kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run ọ̀rẹ́ bàbá Sheikh Adam ni wọ́n. ọmọ wọn sì wálé kíw ọmọ wọn náà wá dá tí bàbá fi ọmọ yẹn tọrọ lọ́dọ̀ bàbá ẹ̀ táwọn náà fi wé ẹ̀ tọrọ ọmọ náà wá dára débi tí bàbá wá fi wú ọmọ bẹ́ẹ̀ tọrọ lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ bàbá ẹ̀. bàbá wa ṣí sàkété ọlọ́kùn kẹwọn nílẹ̀ bẹ̀nẹ̀mbẹ̀m pọ́pì kìí ṣe pa gbàgbé wọn bàbá náà torí bàbá dáadáa púpọ̀ ni wọ́n ọmọ tí wọ́n mú wá sí markazi àfáà wa ni òun náà ni Sheikh Muhammad al-Fatih ọlọ́run kò kí àwọn méjèèjì àti ìyàwó wọn tó ti lọ bá wọn àti gbogbo àwọn tó ti kọjá bẹ́ẹ̀ tí wọ́n ní orípa tó dáa àwọn àbúrò Sheikh Muhammad al-Fatih yìí wọ́n bẹ̀rẹ̀ látorí Professor Abdulhamid Shiz Professor Abdulhamid Shiz ó fi dórí Abdulrahim
Dr. Abdulrahim Shiz lórí Dr. Abdulrahim Shiz lórí Sheikh Abdulgani Shiz lórí Dr. Abdulgani Shiz gbogbo wọn bẹ́ẹ̀ tó fi wá kan àwọn àrọmọdọ́mọ ṣe mọ̀ pé kò kéré nìyẹn wọ́n sọ markazi Sakiti wọ́n sọ ní markazi Ta'lim al-Arabi al-Islami wọ́n sọ markazi Sakiti wọ́n sọ ní markazi Ta'lim al-Arabi al-Islami bàbá ló lọ sọ bàbá wa ṣe kádà ló lọ sọ fún bàbá náà bàbá yìí wá ọmọ yìí wá Sheikh Fati yìí ó wá dúró tí lè kí o bàbá ẹ̀ bàbá wá lọ bẹ̀ bàbá ní ájì ṣíṣù ọmọ rẹ̀ kìí ṣọmọ mọ́ o ọmọ rẹ̀ kìí ṣọmọ mọ́ o kìí ṣọmọ rẹ̀ mọ́ ó ti dàbúrò rẹ̀ ó ti di àbúrò rẹ̀ sórí bọ́lọ́ ń ṣe fún wọ yìí tó ṣe Muhammadul Fati fún ẹ èmi náà fẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ́ ń ṣe fún هنالك دعا زكريا ربه ibi náà làfáfá tí ó ti jáde ò ibi ni àfáfá tí ti jáde tó fi múlé kí o bàbá ẹ̀ dání ó ti wá ṣaláìsí àwọn àbúrò ló wá mú dání nìsìn ó ti wá ṣaláìsí àwọn àbúrò rẹ̀ ló wá mú dání nìsìn هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء tọ́lọ́n bá ṣe fún ẹni tọ́lọ́n bá ṣe fún èyàn fara ẹ̀ tọrọ kìí ṣe kó máa bínú ẹ̀ bàbá orí olóore tó dá ọlẹ́ ẹ̀tọrọ pé ọmọ tó ṣe lé ìpele ìṣẹ́sìbí náà báwo ló ṣe fẹ́ fi tẹlòmí tọrọ táníyàn rẹ̀ ò dá tíwà rẹ̀ ò dá ìtí Islam fẹ́ kọ́ wa ní tàbá wá ṣe léyìí amẹ́kọ̀ọ́nú ẹ̀ wípé ìtí Islam fẹ́ káàdà ẹ̀rẹ́ pé Islam tún gbésí ayé wa ṣe ó ń tún ọ̀la wa ṣe bọ́bá wọn ẹ̀ máa wò mí kó máa ẹgbẹ́ kí ló ń wí bọ́bá wọn ẹ̀ kó máa wò sọ́tún kí náà ń wí kò ṣe wáàsí kò ṣe tẹ̀fsírì kí là ń ṣe kí ni wọ́n wí lọ́wọ́ yìí èyí tó ń ṣe là ń sọ fún ẹ pé kò dáa ohun tó ń ṣe là ń sọ fún ẹ pé kò dáa ó tún tẹpẹlẹ mọ́ ìgbẹ̀rú lọ́wọ́ tó tẹpẹlẹ mọ́ fún tí wọ́n gbọ́ yìí
lánàá ní àná mo sọ̀rọ̀ àwọn bàbá wa sọ̀rọ̀ àwọn wáàsí tí mo sì ṣe àwọn wá sí bàbá wa ṣe fún wa ní mi ò kó jẹ́ o bàbá láwọn òkú jẹ́ wáàsí tí mo tẹ̀fsírì ta sọ̀rọ̀ sí lánàá tẹ̀sí ta sọ̀rọ̀ sí lánàá mi ò kó jẹ́ bàbá òkú jẹ́ ìdí tí mi ò fi kó jẹ́ ìdí tí bàbá wa fi kó jẹ́ tí mi ò sì ní kó jẹ́ tí bàbá ò sì ní kó jẹ́ ní wípé gbogbo ọjọ́ tí mo ti ń ṣe tẹ̀fsírì ń bí gbogbo jẹ́ tí bàbá ti ṣe tẹ̀sí rí láti gbà tí bàbá ti kú láti tàbí bàbá ṣùgbọ́n ti jáde láyé tẹ̀fsírì tí mo ń ṣe tẹ̀sí tí bàbá wa ń ṣe fún wa mi è búyàn bàbá kì í búyàn lọ wo tẹ̀fsírì mi lọ́wọ́ tẹ̀sí bàbá o bá ní láti gbọ́ tó bá ní láti gbọ́ gbọ́ kó wá wo bí tí mo ti búyàn kó wá omi tí bàbá ti búyàn kó mú wá kó mú wá ní ìsìn yóò ti máa tó 30 ọdún nísìnyí yóò ti máa tó 30 ọdún láti 30 ọdún láti 30 ọdún mi ò búyàn bàbá kì í búyàn mi ò wọ́n búyàn mi kìí búyàn ọ̀tọ̀ bàbá kì mi kìí búyàn ọ̀tọ̀ bàbá kì í búyàn ọ̀tọ̀ mi ò búyàn ọ̀tọ̀ bàbá ò sì búyàn ọ̀tọ̀ ó yàtọ̀tọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn àmọ́ méjèèjì yẹn àwọn méjèèjì yẹn bákan náà lórí lọ́dọ̀ mi bákan náà lórí lọ́dọ̀ bàbá wa mi ò mọ̀ yán bú bàbá wa ọmọ yẹn bú mi è sì búyàn bàbá kì í sì búyàn jẹ́ òní mo máa ń lọ jẹ́ ní bàbá wa máa ń lọ a kò ṣe súnmọ́ kò ṣe kìí rẹ́rìn problem ẹniyẹn kò ṣe súnmọ́ kìrẹ́ ní pọ́blẹ́mù ẹ̀yẹn ṣe mo ti wá rẹ́rìn ní ìsìn àmọ́ ń gbà yẹn mi rẹ́rìn àmọ́ nípa yẹn bàbá wa kìrẹ́ rí àìsí rẹ́rìn yẹn àìkìrẹ́ ní ó yàtọ̀ só burú ó yàtọ̀ sí ó burú èèyàn burú èèyàn burú ó yàtọ̀ sí inú ẹ̀bù èèyàn burú ó yàtọ̀ sí inú ẹ̀bù kódà ẹlòmí wọ̀nyí mọ̀ pé mo rẹ́rìn ẹlòmí máa rò pé bẹ́yà ni bàbá kìí rẹ̀ rárá gbogbo bàṣá wọ́n bá ní mi tí mo bá bẹ́ nìkan ṣàwádà ọmọ ayé bàbá tó bá bẹ́ẹ̀ nìkan ṣẹ̀wàdà kódà tó fi mọ́nú àwọn ọmọ kíláàsì wa tó mọ́nà àwọn kíláàsì bàbá gbà náà lọ́hùn-ún ṣe máa ń rẹ́rìn èèyàn ṣe ń wà tí ò ní rẹ́rìn èèyàn ṣe é wà tí ò ní rẹ́rìn àmọ́ tí ń bá ti jókòó lórí iṣẹ́ àwọn tí bàbá bá ti jókòó lórí iṣẹ́ ni iṣẹ́ ni ìgbà tí mo wọ kíláàsì tí mo ń teach àti bàbá wọn kó kíláàsì wọ́n tíìsì wa tí mo ń teach tí bàbá tíìsì mo ṣiṣẹ́ Kánò àwọn bàbá wa ṣiṣẹ́ Kánò Kano State Ministry of Education Kano State Ministry of Education mi rẹ́rìn class tí n bá wọ kíláàsì báyìí tí n bá fi ṣáájú student mi wọ kíláàsì máa tilẹ̀kùn ní àwọn bàbá ti ṣáájú ilé ìwọ kíláàsì wọ́n tilẹ̀kùn
bó ṣe rí gbà náà ni. Ó ṣe rí gbà náà nìyẹn. Nígbà tí mo kúrò tí mo wá padà sí Markaz. Àwọn bàbá nígbà táwọn wá padà sí Markaz. Bẹ́ẹ̀ náà ni. Bẹ́ẹ̀ náà ni. Tí n bá wọ class mi ní bùkátà kan pẹ̀lú student lọ ju kí n kọ́ lọ. Táwọn bá ti wọ kíláàsì wọn ní bùkátà kan pẹ̀lú student pé kọ́ so nǹkan tí mo fẹ́ kọ́ kìí ṣẹ̀rí. Ìdí bàbá fẹ́ kọ́ kìí ṣe ẹ̀rí. Ìsì ní sọ fún yín pé pàtílàdé pé kìtàbùdù níye mo fẹ́ kọ́ ẹ rárá. Bàbá ní pàtílàdé kìtàbùdù níye mo fẹ́ kọ́ ẹ. So kò yẹ kí n di aláwàdà. Kò yẹ kí bàbá di aláwàdà. So bí n ṣe wà ní ẹ. Bí bàbá ti rí yẹn. Tí n bá wá ń di iṣẹ́ mi ò fẹ́ràn kan mi. Tí bàbá bá wà ní iṣẹ́ wọn fẹ́ràn kan mi. Iṣẹ́ yẹn ni. Iṣẹ́ yẹn ni. Iye ìṣẹ́jú tí wọ́n bá fi ilẹ̀ fún mi. Iye ìṣẹ́jú tí wọ́n bá fi ilẹ̀ fún wọn. Àbí 40 minutes. 35 minutes ni àbí 45 minutes ni. Subject mi nìyẹn. Subject yẹn lásìkò yẹn. Mádà mi nìyẹn. Mádà àwọn bàbá wa nìyẹn. Naam. Mo wá wà bẹ́ẹ̀. Ìntàwí yìí nínú àwẹ̀. Ìntàwí yìí nínú àwẹ̀. Bí Ìsìlámù ṣe fẹ́ ká rí. Ìsìlámù ṣe fẹ́ ká rí. Òun là ń wá. Òun là ń wá. Láti tún society tá a wà yìí ṣe. Láti tún àwùjọ tá a wà yìí ká tún ṣe. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Àwùjọ tá la fẹ́ tún ṣe yẹn. Àwùjọ tá a fẹ́ tún ṣe. Ọwọ́ àwa àfáà ló wà. Ọwọ́ àwa àfáà ló wà. Táwùjọ bá dáa. Táwùjọ bá dáa. Àwa àfáà la jẹ́ kó dáa. Àwa àfáà la jẹ́ kó dáa. Táwùjọ bá bàjẹ́. Táwùjọ bá bàjẹ́. Àwa àfáà la bàjẹ́. Àwa àfáà la bàjẹ́. Lẹ́gbẹ̀ẹ́ kan la máa sọ̀rọ̀ àfáà church. Lẹ́gbẹ̀ẹ́ kan la máa sọ̀rọ̀ àfáà church. Pastors. Pastors. Bishops. Bishops. Àmọ́ èyí tó kọ́kọ́ kàn wá. Àmọ́ èyí tó kọ́kọ́ kàn wá. Káwa Mùsùlùmí dà. Káwa àfáà Mùsùlùmí ká dá. Àwa lábáyé jẹ́ àwa Mùsùlùmí àwa àfáà lábáyé jẹ́ débi tó dé yìí. Àwọn àfáà Mùsùlùmí lábáyé jẹ́ débi tó dé yìí. Òótọ́ ọ̀rọ̀ ní ká bára sọ. Òótọ́ ọ̀rọ̀ ní ká bára wa sọ. Àfáà tó ní ìyàn ó mú. Àfáà tó ní ìyàn ó mú. Ṣọ́mọ rẹ̀ máa jẹ tírà ni. Ṣọ́mọ rẹ̀ máa jẹ tírà ni. Ìyàn ló dé yìí. Ìyàn ló dé yìí. Kò sí kò sí kò sí. Kò sí kò sí kò sí. À ń kígbe kò sí. À ń kígbe kò sí. Káàfá kọ̀ọ̀kan kó bi rẹ̀ léèrè. Káàfá kọ̀ọ̀kan kó bi rẹ̀ léèrè. Nǹkan tó ń gbà tó ń forúkọ ìsìláàmù gbà. Gbogbo nǹkan tó ń fi orúkọ ìsìláàmù gbà. Kí ni ìsìláàmù benefit látàrẹ? Kí ni ìsìláàmù benefit látàrẹ? Kí ni Mùsùlùmí benefit látàrẹ? Kí ni Mùsùlùmí benefit látàrẹ? Èyí tó bá tún pé kò ṣe fáàrí pé mo lówó, àfáà tó ṣe fáàrí kò ń lówó, ìbò ló ti rí. Àfáà tó ṣe fáàrí kò ń lówó, ìbò ló ti rí.
ọ̀nà tí yàn fi ń lówó ọ̀nà tí yàn fi lówó òun ni kó lázìkì tí mo sọ òun ni kó ní àsìkí tí bàbá sọ níbo ló fẹ́ rówó owó tí wọ́n dá fún ẹ owó tí wọ́n dá fún ẹ alubára ní ẹ alubára ní ẹ fine bara nígbàtà alubára bá ṣe fáàrí pé olówó ní ní nígbàtí alubára bá ṣe fáàrí pé olówó lòun ní níbo ni owó yẹn níbo ló ti rí owó yẹn iṣẹ́ nínú ṣe ẹlẹ́nu kálọ̀dé súná kálọ̀dé ògùn káwọn àgbàdo àti lẹ́nu ìjọba ní à iṣẹ́ nínú ṣe tí wọ́n lọ́nà olówó ìwọ̀n náà tí wọ́n bá sì fún ẹ tó fún yàn ọ̀hún ló jẹ yẹn wọ́n bá kó fún ẹgbẹ́ bá fún yàn tó fún fáwọn èèyàn ọ̀hún ló jẹ ọlọ́run ó béèrè bí ẹ léèrè yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin salim yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin salim ọjọ́ tí ọlọ́run ó béèrè tó bá di ẹrù owó ọ̀hún dé pé owó rẹ̀ eléyìí bọ́lọ̀ ń fi ẹ̀mí ń kalẹ̀ òun fi ra iná ọlọ́run sọ àwọn iná ó ń bí la yanfa'u malun wala banun wá bímọ rẹpẹtẹ wá ń fi wọ́n ṣe fàárí ẹ ọmọ mi ló ṣe kìíní ọmọ mi lélé yìí ọmọ mi ló lọ bá ọmọ mi ló lọ́ọ̀yà àwẹ̀ ìbímọ ń bí fi ṣe fàárí àwa la máa ń fẹ́ ni tí ó bá béèrè ọmọ àbùkù ní fáwà káwà bí la yanfa kò ṣàǹfàní illa man ata Allah biqalbin salim àfẹ́n tó bá dé pẹ̀lú ọkàn tó lálàáfíà tó mọ́ àfẹ́ni tó bá dé pẹ̀lú ọkàn tó lálàáfíà tó mọ́ bíra ẹlẹ́rẹ̀ tèmi náà bíra mi ṣọ́kàn ẹ mọ́ ẹni tó dá orúkọ markazi ilẹ̀ síwájú kí markazi tó ma jẹ́ kí markazi tó ma jẹ́ markazi ní Nàìjíríà yìí kò sí ẹni tó dá markazi ilẹ̀ Sheikh Adam ní Nàìjíríà yìí Sheikh Adam ni tó sọ ní markazi pàápàá kò sí Sheikh Adam ni mú wá wípé nílùú wa o níbi báyìí o markazi yẹn jẹ́ markazi mú wá nílùú wa o lọ́pọ̀pẹ̀ báyìí ni o ìlú báyìí ni o ní àsìkò báyìí ni o mú wá káwà mọ̀ bóyó wà káwà mọ̀ bí ò sí àti ẹ̀bí lèrè náà ní pé tó bá ló wà ṣáájú èwo ni tó bá wá ló wà ṣáájú èwo ni àkọ́kọ́ ẹni tí ó mọ̀ sí ó sọ markaz Sheikh Adam ni àkọ́kọ́ ẹni tí ó sọ markaz Sheikh Adam ni òun kọ́ ni gbogbo èèyàn ti gbé ní ìsìn markaz kálukú bẹ̀rẹ̀ sí ìyà bó ṣe wù láàrin àwọn ní pé markazu alùsúnnà
markazi kìníkan markazi kìníkan káwọn bẹ̀rẹ̀ sí sọ sí ẹ̀. tó bá ti ẹjọ́ mọ markazi tó bá jẹ́ ọmọ markazi tó bá sọ markazi tó bá sọ markazi ó fi kọ́ ṣe àfáà rẹ̀ ó fi kọ́ sí àfáà rẹ̀ ní. èwo ni tiẹ̀ tó gba àfáà yẹn èwo ni tiẹ̀ tó gba àfáà yẹn láàfáà tó ń sọ markazi tó ń sọ markazi. ó gbọ́ èwo ni tiẹ̀ tó gba àfáà yẹn láàfáà ó sì ṣe é wú bẹ́ẹ̀ ó wá tún wá sọ pé ó fẹ́ sọ markazi kí n tiẹ̀ bẹ́ẹ̀. ẹ fura sí bí markazi yẹn irú markazi bẹ́ẹ̀ fura sí markazi kómi tí wọ́n bá sọ ẹ fura sẹ́ni tó sọ ẹ fura sí ẹni tó bá sọ wọ́n ń fi orúkọ bí ìgbà owó wọ́n ń fi orúkọ bí wọ́n fi gba owó ni òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni mo sọ fún yín òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni bàbá sọ fún wa yìí tá bá dákẹ́ tá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá bá dákẹ́ tá bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ̀ yí pé a mọ̀ tẹ́ ń ṣe àmọ́ tẹ́ ń ṣe àyà sí ni àyà sí ni ọ̀gbọ́n a mọ̀ nǹkan tẹ́ ń ṣe àmọ́ nǹkan tẹ́ ń ṣe àyà sí àyà sí ni lọ fẹ́ bí jẹun ní problem ẹ̀ àmẹ́ ti bá débi pé èyàn fẹ́ dí yí síta ẹ̀sùn wá bá débi pé káwọn fẹ́ dí yí síta báyìí kò tí ẹ̀ sí ẹ̀sọ ọmọ mùsùlùmí mi tẹ́ fi ṣàǹfàní fún gbogbo tẹ́ńtà ẹ̀sùn ọmọ mùsùlùmí ní tẹ́ fi ṣàǹfàní fún ẹ̀sọ markazi yìí àǹfàní tẹ́ ṣe fún ẹwà sọ àǹfàní tẹ́ ṣe fún markazi bí yìí tó bẹ lágége bí àǹfàní tẹ́ ṣe fún pẹ̀lú orúkọ rẹ̀ tẹ́ fi gbowó ní gbogbo ilẹ̀ Lárúbáwá ní ìsìn ní Kọ́tọ́rù ní kan lọ́bẹ̀ Kuwaiti náà kan lọ káàkiri markazi ìlú orúkọ ẹ̀ tajà gbogbo ilẹ̀ Lárúbáwá markazi ti agége ìlú orúkọ ẹ̀ tajà àmọ́ tí markazi ò bá táyí tójú bọ́ tí markazi ò bá wá tójú bọ́ àyí tójú bọ́ àyí lọ ìpé ókè Saudi afẹ́ gbówó mẹ́ o Kọ́tọ́rù afẹ́ gbówó mẹ́ o afẹ́ gba míníà afẹ́ gba scholarship fáwọn ọmọ àìkí tójúbọ̀ àwọn wà tójúbọ̀ ẹnìkan pé nígbò ní náà يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب
tí à ń wí nìyí. ohun tí à ń wí nìyí. ẹgbà tẹ́nìkan sọ pé kí ló ń gbà ní Cairo, kí ló rí gbà ń bẹ̀, kí ló bóyá ń gbowó ni, lọ mọ́sárì ń bẹ̀, kọ lọ Cairo ń bẹ̀, bóyá wọ́n pín wọn lówó. lọ sí mọ́sárì ń bẹ̀, kọ lọ bèèrè ń bẹ̀, owó báyá ń pín wọn lówó bẹ̀. ìmọ̀ ni Sheikh Adam ni wọ́n wá lọ bẹ̀. ìmọ̀ ni Sheikh Adam wá lọ bẹ̀. náà dẹ̀ jókòó tì. ó náà ni wọ́n ti jókòó tì. wọ́n béèrè owó kan lọ́dọ̀ wọn bẹ̀. wọ́n béèrè owó kan lọ́dọ̀ wọn bẹ̀. àǹfààní tá a lè rí ní ẹ̀kọ́ fún scholarship. àǹfààní tá a lè rí ní ẹ̀kọ́ tá a rí fáwọn ọmọ Markaz. èyí tá a rí fún àwọn ọmọ Markaz. àti èyí tá a rí fáwọn ẹlòmí àṣẹ ń ha káàkiri. èyí tá a rí fún àwọn Markaz àti tá a rí fáwọn ẹlòmí à ń ha káàkiri. àwọn ògbówó. àgbówó. àwọn owó tí wọ́n wá ń gbà yìí. àwọn owó tí àwọn èèyàn ń gbà yìí. wọ́n dá Markaz ilẹ̀, Markaz kìníkan, Markaz kìníkan, Markaz kìníkan, kó tíra ẹwà àátẹ́, kó kíní wá àátẹ́. ìwọ tó ń wá fà. ìwọ tó ń wá ìfà. òfò nìyẹn. òfò ló ń wá. wọ́n ti kó ẹnrógà tó mọ̀. wọ́n ti kó ẹnrógà tó ti mọ̀. gbétíra wá abẹ́tẹ́. gbétíra wá abẹ́tẹ́. níbo náà ti ń tẹ nǹkan fún èèyàn lọ́fẹ̀ẹ́. níbo ni wọ́n ti ń tẹ nǹkan fún èèyàn lọ́fẹ̀ẹ́. ṣàlàyé fún mi. ṣàlàyé kápọ́. tó já sí pé tíra àwọn bẹ́ẹ̀ tẹ́ lọ́fẹ̀ẹ́, ẹni tó sì tẹ́ fún ẹ lọ́fẹ̀ẹ́ kò níye tó fẹ́ pín mẹ́. wọ́n bẹ́ẹ̀ tẹ́ tíra lọ́fẹ̀ẹ́, ẹni tó sì bẹ́ẹ̀ tẹ́ lọ́fẹ̀ẹ́ kò níye tó fẹ́ pín mẹ́. níbo ló ti rówó tí ó fi tẹ́? níbo lówó ti rówó tí ó fi tẹ́? àwọn owó tí wọ́n bá lọ gbàjọ. àwọn owó tí wọ́n bá lọ gbàjọ. Markaz ń bá wọn tẹ́. Markaz ń bá wọn tẹ́. òun ló wá ń jẹ́ Markaz yẹn. òun ló wá ń jẹ́ Markaz yẹn. hakul milkiya ó máa ń wà lórí tírà. tó bá kó owó fún ilé oúnjẹ. tó bá kó owó fún ilé oúnjẹ. èló ló fẹ́ gbà, ó wo iye tó ń fẹ́ gbà ní. ráìtì yẹn ìwọ tó ní tírà ló ní ráìtì. hakul milkiya ni. ẹ̀tọ́ ìní mo ní oúnjẹ fẹ́yìn tó bá ṣe tírà bí tó bá kọ tírà. gbogbo ìgbà tí wọ́n bá tẹ̀ ẹ́ láyé. gbogbo ìgbà tí wọ́n bá tẹ̀ ẹ́ láyé. òun tó ní tírà yẹn. oyin tó ní ló tírà ní yẹn. hakul milkiya yẹn. òun ló ní kọ́tírà ló ní ẹ̀tọ́ yẹn. copyright yìí haku yẹn ǹjẹ́ wọ́n ń fún wọ. copyright yìí jẹ́ wọ́n fún ẹ. tó ní tírà. tó ní tírà. níbo ló ń wọlé sí. níbo ló ń wọlé sí. a sì sọ pé Islam náà là ń ṣe. a sì máa sọ pé Islam náà là ń ṣe. àmọ́ ẹni tí ó mọ̀ ń pa gbogbo kìíní wọ́n bá tẹ tírà náà ni gbà tírà ni òun ó sì gbà tírà tó bá gbà tírà wọ́n ó tẹ̀ ní títẹ̀ tó yá sí pé bí súratin barraqa
láwọn fọ́tò tí ó máa ṣe ojú lọ́yìn. Wọ́n tẹ̀síra náà láwọn fọ́tò tí ó máa ṣe ojú lọ́yìn. Ìwọ̀n náà alhamdulillah wọ́n bá tẹ̀síra wọ́n hà káàkiri. Ṣébi tó mọ̀ nìyẹn. Ṣébi tó mọ̀ nìyẹn. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lé oúnjẹ. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lé oúnjẹ rí tán mọ̀ nǹkan. Wọ́n á mọ̀ nǹkan tí mò ń wí. Àwọn tó ṣiṣẹ́ lé oúnjẹ rí wọ́n mọ̀ nǹkan tí bàbá wa sọ yìí. Orúkọ ìsìláàmù ta fi ń jẹ àwọn èèyàn táwọn kan jẹun ẹ̀. Orúkọ ìsìláàmù ta fi ń jẹ àwọn èèyàn táwọn kan jẹun ẹ̀. Ó ní yí o. Ó ní yí. Ebi sì ń pa àwọn èèyàn. Ebi ń pa àwọn ènìyàn. Àwọn àfáàsì ni a sọ wípé ọ̀nà kan ta tún dọ́gbọ́n wípé èyí tà ń ṣe ni a fi ń ràn wọ́n lọ́wọ́. Kí lè ràn lọ́wọ́ tó ṣe fún wọn bẹ́ẹ̀? Kí lè ràn lọ́wọ́ tó ṣe fún wọn? Mo fẹ́ máa ń bẹ̀rẹ̀ sí tú ní kọ̀ọ̀kan. Bàbá wọn bẹ̀rẹ̀ sí tú ní kọ̀ọ̀kan. Insha Allah. Olùgbàsí Ọlọ́run. Gbogbo àwọn àṣírí tí ó tó pamọ́ yìí. Gbogbo àwọn àṣírí tó pamọ́ yìí. Ó dá kíkálukú inú àwẹ̀ láwà. Kíkálukú kó yí ẹ là. Ó dá kí òye kálukú là. Kó mọ bí tó ń dojúkọ. Kó mọ bí tó ń dojúkọ. Ẹ jẹ́ kẹ́ni kankan máa fi dúdú pè funfun fún wọn. Kẹ́ni kankan máa fi dúdú pè funfun fún wọn. Bankaya. Kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Piracy. Òfin ni. Òfin ni. Tó dè gbogbo èèyàn láyé. Tó dè gbogbo èèyàn láyé. Piracy. Piracy. Ojíwé oníwé tẹ̀. Ojíwé oníwé tẹ̀. Ojílàáká onílàáká ìdà. Ojílàáká onílàáká ìdà. Láìgbàyọ̀ndá. Láìgbàyọ̀ndá rẹ̀. Tí ó yọ̀ndá fún ẹ. Tí ó yọ̀ndá fún ẹ. Ó lè ṣe ìtọ́ka wípé tíra tí ọ̀rọ̀ tí mo sọ yìí ó lágbájá lónìí. Ó lè ṣe ìtọ́ka ọ̀rọ̀ tí mo sọ yìí lágbájá lónìí. Ìyẹn òfin gbà wọlé. Òfin gbà wọlé. Ó ti dárúkọ ẹ̀ házùwù ọ̀rọ̀ tó ṣe yẹn sí padà wípé òun ló ní. Ó ti dá ọ̀rọ̀ yẹn padà pé ọ̀rọ̀ tí mo kọ́ sí nígbà yóò ẹni yìí ló ní ìgbà tó bá ti dárúkọ ẹ̀ nísàlẹ̀ ọ̀rọ̀ tó kọ tán. Àmọ́ ò dárúkọ òṣè kankan. Piracy náà ń pe rú ẹ̀. Piracy ni wọ́n ń pe mẹ́ẹ̀ náà ń pe rú ẹ̀. Wọ́n ṣe lórí Kùránì. Wọ́n ṣe lórí Kùránì. A dìde ńgbà náà. Àwọn bàbá wá dìde ńgbà náà. Àwọn èèyàn rò pé wàhálà ọkùnrin yìí pọ̀ yìí pé wàhálà mi pọ̀. Àwọn èèyàn rò pé wàhálà bàbá wá pọ̀. O lè pàṣẹ o lè pa orúkọ ẹni àwọn tó ṣiṣẹ́ o lè parẹ́. Orúkọ àwọn tó ṣiṣẹ́ o lè parẹ́. Kò wá kọrúkọ tí ẹ síbẹ̀. Ó wá kọrúkọ tí ẹ síbẹ̀. Àtẹ̀gbọ́n àtàbúrò. Àtẹ̀gbọ́n àtàbúrò. Ṣerú kan náà irú iṣẹ́ kan náà kọ́lẹ̀ ń ṣe.
ṣé o jẹ́ kan náà kọ́lẹ̀ ṣe yìí? ìbéèrè nù ní ìbéèrè ní tọ́jú yẹn ọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀. tọ́jú ẹ̀ ọ̀rọ̀ bọ̀. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان الله ويعبدي سبحان الله العظيم سبحان الله ويعبدي سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وأهدنا ووفقنا إلى الحق وإلى طريق المستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فقد جاءكم الإله من كل أعوذ بالله وملائكته